ẹ̀yin ènìyàn wa. ọpẹ́ o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ṣe àwárí ibi kọ́lọ́fín tí àwọn fúlàní tí wọ́n pàgọ́ wọn sí. ẹ wo òun lè bá wa ń wò gbogbo ẹ̀ ni wọ́n ti wó palẹ̀ o. wọ́n ní àwọn ibi wọ̀nyí ni wọ́n ń gbà ń wá sínú ìgboro láti wá ṣe ọṣẹ́ láti jí àwọn èèyàn gbé. kọmíṣánná ọlọ́pàá FCT ìyẹn ní Àbújá olú ìlú Nàìjíríà òun lè bá wa wò tó dúró yìí. kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ti Àbújá wọ́n ti wá gbogbo àwọn ibi tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n faraṣoko sí ní gbogbo àwọn agbègbè ibẹ̀ ni wọ́n lọ yìí o, tí wọ́n dẹ̀ ṣe àfihàn fọ́nrán yẹn wípé ọwọ́ àwọn ti ba àwọn Fúlàní, àwọn ẹni ibi kọ̀lọ̀rọ̀wọ̀ sí tí wọ́n ń ṣiṣẹ́ ibi nínú ìlú. wọ́n ní ibi tí wọ́n hand out sí, ẹ ti rí bandit hand out, ibi tí wọ́n pamọ́ sí tí wọ́n ń ṣiṣẹ́ ibi nínú ìlú. ibẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n gbéra lọ tí wọ́n lọ ṣe gbogbo ìwádìí wọ̀nyẹn tí wọ́n dẹ̀ rí i dájú wípé àwọn dáná sun. wọ́n gbé katakata ìyẹn ní tractor wọ́n gbé dání lọ́bẹ̀ tí wọ́n dẹ̀ wó gbogbo ẹ̀ balẹ̀. Kudos to you. àwọn nǹkan tẹ́níkì ẹ máa ṣe leléyìí, gbogbo ibi tí wọ́n kù sí nílẹ̀ Yorùbá ẹ wó wọn palẹ̀. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́pàá, ID ọlọ́pàá, DPO ọlọ́pàá, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn, èyí tẹ́ ẹ fi ń mú wọn tẹ́ ń kẹ̀yìn wọn sí ògiri yẹn, ìyẹn kọ́ la nílò. ẹ lọ sí ibi tí wọ́n ń gbé, gbogbo àwọn ibi tí wọ́n pàgọ́ wọn sí, ẹ wó gbogbo ẹ̀ balẹ̀. ẹ lé wọn dànù kúrò nínú ìlú kí àlàáfíà kó bá lè dé bá ará ìlú. ẹyẹ ènìyàn wa jẹ́ ká fi ohùn sí kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kọmíṣánná ọlọ́pàá ní Àbújá. irú àwọn ìgbésẹ̀ tó yẹ kí gbogbo ẹlẹ́ṣọ́ ààbò gbé leléyìí. gbogbo ẹlẹ́ṣọ́ ààbò tó wà nílẹ̀ Yorùbá, ìrù ẹkùn, Àmọ̀tẹ́kùn, àwọn Àgbẹ̀kọ̀yà, gbogbo ẹ̀ pátápátá, vigilante, àwọn ibi tó yẹ kí wọ́n bá wa máa lọ ní gbogbo ibi tí Fúlàní pàgọ́ sí lélẹ̀ kí wọ́n máa bẹ́ná sí, kí wọ́n máa lé wọn dànù. a ò fẹ́ wọn mọ́ lórí ilẹ̀ wa. ìdààmú ìfòòró ni wọ́n ń kó bá orí ilẹ̀ wa. ẹ lé wọn dànù, ẹ tiná bọ gbogbo ahéré wọn. ẹ gbọ́rọ̀ lẹ́nu ọ̀gá ọlọ́pàá o, kọmíṣánná ọlọ́pàá FCT. This is their house. This is where they plan from. This is where they take off from. This is the abode of the kidnappers. This is their den. This is where they come to hide and behave as if they are peaceful persons. Whenever they go out, they go commit a heinous crime, take people to the rocks, inside the rocks, and hide there, and then come here and behave as if they are good human beings. This is from where those that we arrested, they brought us here and said this is where they stay. The kidnappers come here, they even sleep here at times, and they cook for them from here. They get their logistics from here for themselves and every victim that they have kidnapped. The last operation we undertook that led to this position was right behind the hills here. Unknown to us that the behind where we operated was their abode. So it was their arrest that led us to this particular location. And of course, since they brought us here themselves, that it is only right for it to come down. And as you can see, it is down and down forever. We have taken over this location, and our men will also have a mini camp here, waiting to see where they are going to come out from again. We're taking over this, we're taking over it for good. Whether with infrastructures or no infrastructures, we will man some of our men here to ensure that these people don't come back again and take over as a result of our absence. ẹ̀yin ènìyàn wa, òun náà lè bá wa rí yẹn o pẹ̀lú bí wọ́n ṣe lé wọn dànù. kí ló ń tẹ́ bá wa rí sí ìgbésẹ̀ yìí o? jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. nítorí irú àwọn ìgbésẹ̀ tá a nílò lọ́wọ́lọ́wọ́ báyìí leléyìí o, tá a bá fẹ́ jẹ́ kí àlàáfíà kó jọba nínú ìlú wa, tá a bá fẹ́ gbé ìgbé ayé ìrọ̀rùn, gbogbo àwọn Fúlàní, gbogbo ẹ̀yin tẹ́ fún wọn nílẹ̀, ẹ̀yin baálẹ̀ tẹ́ ẹ gbé ilẹ̀ fún wọn nítorí màálùú, àwọn àbọ̀dé tẹ́ ẹ gbà sínú ìlú ló ń fa àkóbá o. irú ìgbésẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá
tí wọ́n gbé yìí òun la nílò ní gbogbo inú ìlú yẹn ẹ̀ẹ́dá kọmíṣánná ọlọ́pàá yìí mọ̀ tí wọ́n sọ wípé àwọn content creator àwọn ọlọ́pàá àwọn ti upgrade kọmíṣánná ọlọ́pàá ilẹ̀ bá wa ń wò yìí eléyìí tí wọ́n ṣe yìí wọ́n gbìyànjú wọ́n ní kì í ṣe orí content creator nìkan làwọn ti fẹ́ nágbára àti orí Fúlàní náà gbogbo ọlọ́pàá DPO nílẹ̀ Yorùbá àwọn iṣẹ́ tá a ní kẹ́ ẹ ṣe lélẹ̀ kì í ṣe ọlọ́kadà nìkan náà ní kẹ́ ẹ máa lé mú kiri ẹ wọnú àbàtì àwọn Fúlàní kẹ́ ẹ ti náà bọ ahéré wọn. Àṣàkẹ́ TV show.